A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó yóò ṣètò ìgbẹ́jọ́ mìíràn lónìí lórí gbajúgbajà ọlọ́rọ̀ olórí àwọn ajínigbé Chukwudumeme Onwuamadike aka Evans níwájú adájọ́ Adéníkè Kúkà láti ilé-ẹjọ́ gíga lórí àtúnṣe ẹ̀sùn oníkókó 5 tí ó dá lórí ìpànìyàn, ìgbìyànjú àti pànìyàn àti ẹlẹ́dẹ̀ àmọ̀pọ̀ jínigbé. Èyí ń wáyé lẹ́yìn tí Evans kọ̀ àti fi ojú hàn lánàá Ọjọ́rú lórí ẹ̀sùn tí ẹni wọ́n jí gbé kan pè tako Evans. Síwájú àkókò yìí ni Evans tí ó ń kojú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn ìjínigbé àti ìdigunjalè ti gba ìdájọ́ ẹ̀wọ̀n láti ilé-ẹjọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Èkó. Oṣù Kejì ọdún 2022 ni adájọ́ Hakeem Oshodi láti ilé-ẹjọ́ gíga ìlú Ìkẹjà fún Evans ní ẹ̀wọ̀n gbére látàrí bí ó ti jí olóyè Donatus Dunu tí í ṣe aláṣẹ iléeṣẹ́ Maydon Pharmaceuticals Limited gbé. Nínú oṣù kẹsàn-án ọdún 2022 ni adájọ́ mìíràn nílé-ẹjọ́ yìí kan náà, Olúwatóyìn Táíwò tí ó ti fẹ̀yìntì báyìí, rán Evans ní ẹ̀wọ̀n ọdún 21 lórí bí ó ṣe jí oníṣòwò kan, olóyè Silvanus Ahamonu gbé tí ó sì gba $420,000 gẹ́gẹ́ bí owó ìdásílẹ̀ lọ́wọ́ ìdílé rẹ̀. Lẹ́yìn èyí ni Evans tún jẹ́jọ́ lórí ẹ̀sùn ajínigbé méjì mìíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ènìyàn méjì ni a gbọ́ wípé wọ́n di olóògbé tí àwọn 5 mìíràn fi ara pa lẹ́yìn tí ilé alájà méjì kan dà wó ní agbègbè Ìkọ̀tà, Àjà ní ìpínlẹ̀ Èkó. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lóru mọ́júmọ́ ní Mega Mall Estate, Mobile Road, Ìnípa Village, Ìkọ̀tà. Àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì NEMA fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí alámòjútó ẹ̀ka ìpínlẹ̀ Èkó Ibrahim Farinlóye ṣe ṣàlàyé wípé wọn kò tíì mọ ohun tí ó ṣe okùnfà ìṣẹ̀lẹ̀. Farinlóye fi kún un wípé òkú méjì tí wọ́n sì rí yọ jẹ́ ti àgbàlagbà kan àti ọ̀dọ́ kan. Bí iṣẹ́ ìdóòlà ẹ̀mí ṣe ń tẹ̀síwájú, gbogbo àwọn tí wọ́n dóòlà ni wọ́n fi ara ṣèṣe tí ó pọ̀, wọ́n sì ti gbé wọn lọ ilé ìwòsàn fún ìtọ́jú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn This Day tó jáde lónìí. Mínísítà àná fún ìgbòkègbodò ọkọ̀ Rotimi Amaechi ti sọ gbangba wípé àwọn olóṣèlú Nàìjíríà wà ní ipò agbára láti jalè, pànìyàn kí wọ́n sì tún di ipò agbára mú. Amaechi sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìpàdé láti ró ìjọba tiwantiwa lágbára ní Nàìjíríà tí ó wáyé níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí, pẹ̀lú èròǹgbà àti jíròrò lórí ọ̀nà àbáyọ sí ìṣèjọba gidi lórílẹ̀-èdè. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìpàdé ni Amaechi ti ní gbogbo ìwà tí kò dára tí àwọn olóṣèlú ń hù ni wọ́n mú jẹ nítorí wọn kò rẹ́ni yẹ̀ wọ́n lọ́wọ́ wò. Kò sẹ́ni lè dáàbò bo ìbò tí ó dìyàn wọ́n, ọmọ Nàìjíríà ń pàtẹ́wọ́ fún wọn. Amaechi ní kí ìdìbò gbogbogbò tó kẹ́yìn tó wáyé, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń pè kí wọ́n wá dá sí i. Èéṣe tí wọ́n fi ń ṣe èyí? Ó ní bí ẹ bá rò wípé Ààrẹ Bọ́lá Tinubu ni yóò fún yín ní ohun tí ẹ̀ ń fẹ́, ẹ kàn fi àkókò ṣòfò lásán ni, nítorí a máa ń tètè gbàgbé ìtàn. Amaechi ní tòun o, ìṣẹ́ ló mú òun darapọ̀ mọ́ òṣèlú láti ìgbà tí ó ti fi ifásitì sílẹ̀ ní ọdún 1987. Òun ṣì wà nínú rẹ̀ dòní. Amaechi fi kún un wípé gbogbo àkókò tí òun lò nínú iṣẹ́ òṣèlú, pàápàá jùlọ ẹgbẹ́ òṣèlú APC, ni ó sọ òun di ọ̀kan gbòógì tí kò ṣeé fi ọwọ́ rọ́ sẹ́yìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú All Progressive Grand Alliance (APGA) ti ké sí igbákejì ààrẹ ìjẹta Alhaji Atiku Abubakar kí ó pèsè ẹ̀rí láti fi gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC san $50 mílíọ̀nù owó rìbá fún àwọn ẹgbẹ́ alátakò. Àìpẹ́ yìí ni Atiku sọ ọ̀rọ̀ yìí níbi ìpàdé kan tí ó wáyé ní ìlú Àbújá. Atiku ṣe ìkìlọ̀ wípé ó léwu fún ìjọba tiwantiwa bí ìwà yìí bá tẹ̀síwájú. Nígbà tí wọ́n ń fèsì sí ẹ̀sùn yìí lónìí ni akọ̀wé ẹgbẹ́ APGA Mazi Ejimofor Okpara ké sí Atiku kí ó ṣe àgbékalẹ̀ ẹ̀rí tí ó bá ní láti fi gbé ẹ̀sùn rẹ̀ lẹ́sẹ̀. Okpara kan Atiku lábùkù lórí bí ó ṣe ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri
tí ó lè dá rúgúdù sílẹ̀ lágbo òṣèlú. Nínú àtẹ̀jáde ni APGA ti ní ó ṣe pàtàkì fún wọn láti fèsì sí ẹ̀sùn tí Àtíkù ṣe wípé APC fi ₦50 million ra iye àwọn ẹgbẹ́ alátakò yòókù. Wọ́n ní bí ó bá jẹ́ wípé lótìítọ́ ni Àtíkù ń dáàbò bo ìfẹ́ ará ìlú àti ìjọba tiwantiwa, kí ó dárúkọ ẹgbẹ́ òṣèlú tí ó gba owó. Àsìkò ti tó fún Àtíkù láti ṣọ́ra tàbí kí ó dákẹ́ jẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn afurasí darandaran ni a gbọ́ wípé wọ́n ṣekú pa ó kéré tán àgbẹ̀ 5 ní agbègbè Ajégúnlẹ̀ Powerline, àríwá Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Fúnmi Ọdúnlámì fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ìròyìn jábọ̀ wípé àwọn tí wọ́n ṣekú pa wọ̀nyí jẹ́ lébìrà tí wọ́n wá láti ìpínlẹ̀ Plateau àti Kaduna. Ẹnìkan tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀, Akin Olówólafẹ́, ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé láàrin aago 3 ọ̀sán bí àwọn Fúlàní darandaran ṣe pa 5 nínú àwọn lébìrà wọn. Ó ní báyìí ni àwọn darandaran yìí ṣe máa ń wá dà wọ́n láàmú nínú oko. Àwọn sì ti fi ẹjọ́ wọn sun ìjọba ìpínlẹ̀ àti àwọn agbófinró, ṣùgbọ́n tí wọn kò rí àyípadà kankan. Lójijì ni wọ́n tún ya dé inú oko bí wọ́n ti ń ṣiṣẹ́ lọ́wọ́, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í yìnbọn sókè, tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa àgbẹ̀ 5 nínú oko. Olówólafẹ́ ní ìkọlù gbogbo ìgbà wọ̀nyí ti mú ìfàsẹ́yìn bá tàwọn tèrè oko wọn. Ọ̀pọ̀ àwọn àgbẹ̀ ni wọ́n ti sá kúrò lóko nítorí ìkọlù gbogbo ìgbà. Nígbà mìíràn, wọ́n á tún ní àjọṣepọ̀ tipátipá pẹ̀lú àwọn obìnrin wọn nínú oko. Ó wá ké sí Gómìnà Lucky Ayédatiwa àti àwọn agbófinró kí wọ́n dákun gbà wọ́n lọ́wọ́ àwọn Fúlàní tó ń fi gbogbo ìgbà ṣe ìkọlù sí wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí Kùjé ti sún ìgbẹ́jọ́ akọ̀wé àgbà àná fún àjọ National Health Insurance Scheme (NHIS), akàwé-gboyè Usman Yusuf, sí ọjọ́ 3 oṣù kejì ọdún 2025. Ìròyìn jábọ̀ wípé lánàá ni àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC fi ọwọ́ ṣìkún òfin mú Yusuf, tí wọ́n sì fi ojú rẹ̀ ba ilé-ẹjọ́ lónìí lórí ẹ̀sùn jìbìtì. Àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ àjọ EFCC Délé Oyèwálé ṣàlàyé wípé wọ́n sún ìgbẹ́jọ́ sí ọjọ́ Ajé kí ààyè lè wà fún àtúnṣe kókó ẹ̀sùn. Agbẹjọ́rò fún afẹ̀sùnkàn Issa, Dr. Haruna, gbé ìgbésẹ̀ fún ìyọ̀ǹda, ṣùgbọ́n adájọ́ kọ̀ jálẹ̀ kí adájọ́ Chinyere Iwuechunwu tó wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 3 oṣù kejì. Bákan náà ni ó pa á láṣẹ kí wọ́n fi afẹ̀sùnkàn sí àkàtà àjọ EFCC títí di ìgbà náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́, kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube, kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.